ẹ bá fẹ́ mọ ṣàdúrà tádùn sí gbàlẹ̀ kẹ́nẹ̀ kọ́ mọ jẹ́. ọ̀rọ̀ kan ni a fẹ́ kí a jọ gbéyẹ̀wò nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n bàbá wa Fadilati Sheikh Imam Shafi'i rahimahullah, àfa àwọn àfa tí gbogbo ayé ń tẹ̀lé. òun ló ronú nípa ayé pé tí ẹ bá fẹ́ ṣoríire láyé àti lọ́la àlìkíyàmà, gbogbo orúkọ yóò tí ẹ lè wà nínú ayé tó bá lọ ṣiṣẹ́ lé nǹkan márùn-ún, àfa yóò ṣoríire láyé yóò sì ṣoríire lọ́la àlìkíyàmà. aláàkọ́ bẹ́ẹ̀ òun náà ni gínà nẹ́fsì, òun náà ni pé kéèyàn ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ lọ́rọ̀, kọ́ pàtàkì ẹ̀mí ààrẹ kọ́ kájú ọ̀kẹ́jú ààrẹ lérí gbogbo nǹkan tó lè kó báyẹn nínú ayé. gbogbo òun yóò tí ẹ bá ní láyé yìí tí ó bá ti kápọ̀ kẹ́jú ààrẹ lérí kọ́pọ̀ èyí ó sì kọ́ lọ lọ́hùn, èyí ó sì tẹ́ jágbajàgba. gbogbo wa tí ò ń gbọ́ mi tó ń wò mí, dákun kápọ̀ kẹ́jú ààrẹ o kó lè bá Ọlọ́run ọba dáadáa. àkọ́kọ́ nìyí wàkáfùlẹ̀ àṣà, gbogbo ohun tí wọ́n jọmọ́ ìkẹ́ aburú láyé. àfáà tá a bá lọ wo agbègbè ibi tá a wà yìí, gbogbo ohun tó jọmọ́ ìkẹ́ aburú láyé iná làwọn èèyàn fi ń jẹ́yàn, ọ̀nà ẹ̀ṣẹ̀ làwọn èèyàn fi lówó, ọ̀nà kábà tìyẹn jẹ́ làwọn èèyàn fi ń ga. ó lè rí gbogbo ohun tó fẹ́ rí láyé, àmọ́ tó bá fi fayé lẹ̀, ohun tí ó bá pàdé wájú Ọlọ́run kò ní rọgbọ. mọ̀sálápá bá pàdé bàbá wa kan, máa ní bàbá, mo ní mo rí sàárè kan lẹ́kùnlé ọ̀dọ̀ yín. sàárè yìí ti tó gbà tó ti wà ń bẹ̀. bàbá òun ní bóun ṣe wà yìí òun ti lé ní 80 years, àwọn gbọ́njú bá ń bẹ̀ ni. máa ní sàárè yìí, ilé ẹni ó ní sàárè yìí dà, ó ní ilé rẹ̀ ló ti dàwó lẹ́kùnlé òun ni. wàká fúlẹ̀ àṣà àfà máa ní bàbá, ǹjẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni í ṣe pẹ́ náà lẹ́tẹ̀yìn náà bá kú bẹ́ẹ̀ ṣe pẹ́ ń bẹ̀ náà ni. èmi náà tí mo jọ̀dọ̀ kí n bá pẹ́ láyé, tá a fi gbogbo ohun tá a lè wá tá a ní, àtagbára ayé ni, àtagbára omi ni, àtagbára àlùjọ̀nú ni, àtàǹsìn Ọ̀ṣun ni, àtàǹsìn Ràánì àní, gbogbo ohun yóò tẹ́dá lè mọ́ sìn nínú ayé. èèyàn lè rí nǹkan láyé yìí pẹ̀lú ẹni agbára, Ọlọ́run fàyè rẹ̀ lẹ̀, nítorí pé àwọn èèyàn amọ̀ já nǹkan gbà lọ́wọ́ èèyàn, àwọn èèyàn lágbára láti já búrìjì gbà, àwọn èèyàn lágbára láti já ìmọ̀ gbà, àwọn èèyàn lágbára láti sọ alágbára dọ̀lẹ nínú ayé yìí. Ọlọ́run ṣílẹ̀kùn rẹ̀ lẹ̀, àmọ́ gbogbo ẹ̀ pátá ayé lọ́mọ. wàká fúlẹ̀ àṣà tí ẹ bá torí pé òun fẹ́ jẹ́ champion nínú ayé, tó jẹ́ pé kò mọ ọmọ ẹ̀gbọ́n kò mọ ọmọ àbúrò, kò sẹ́ni tí ó lè dà láàmú, kò sẹ́ni tí ó lè fìtínà, kò sẹ́ni tí ó lè pàǹpàkúpa nítorí ayé. àfà ìwọ̀n bá tó fẹ́ lò nínú ayé ọjọ́ kékeré ni o. tó bá fẹ́ bọ́lọ́run ọba dáadáa, wàká fúlẹ̀ àṣà, bọ́lọ́run ti fún ọ lágbára tó fún ọ ní gbogbo ẹ̀ tó ọwà kóraró pé a mọ àwọn wòlíì Ọlọ́run kẹ́lánẹ̀ tí wọ́n ní àṣírí tí wọ́n lè fi di mílíọ̀nìà. wọ́n á wò pé báwọn bá di gbogbo ẹ̀ náà tẹ́ kí làwọn ò fi dà. wọ́n sẹ́lẹ̀ aṣáájú ẹ̀dá ànábì Muhammad sallallahu alaihi wasallam fúnra ara òkè lọ́lọ́ bá ànábì pé mo ti dowó mọ́ náà. ànábì ní bóun bá jẹ́ ànábì tó jẹ́ olówó, kí làwọn àlèwò mọ̀ òun fẹ́ mọ wò lára òun. ànábì fi gbogbo ẹ̀ lẹ̀, ẹja wa wo ọjọ́ tó ń sẹ́lẹ̀ aṣáájú ẹ̀dá ànábì Muhammad ti kú láyé, ẹja wo nípa rẹ̀ lẹ́nu ayé lọ. ń bẹ láyé, ayé ọgbàgbé ẹ̀, nígbà tó tún kò láyé tẹ́ ayé tún rántí rẹ̀. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ wà kásìbòlè halal, oníbẹ̀kẹ́ ọmọ gbìyànjú láti máa jẹ lọ́nà ẹ̀tọ́. ibẹ̀ yẹn láti ní sìjábà mọ́. bí ẹ bá fẹ́ mọ ṣàdúrà tádùn sí gbàlẹ̀ kẹ́nẹ̀ kọ́ mọ jẹ ọ̀nà ẹ̀tọ́, tó bá fẹ́ mu kọ́ mọ mu nǹkan ẹ̀tọ́. ìwọ tó ń jẹ àràmù, aṣọ tó ń wọ àràmù ni, ẹ̀wù tó ń wọ àràmù ni, kódà ọkọ̀ tó ń gùn gẹ àràmù ló fi rí. báwo ló ti fẹ́ bẹ́ lọ́hùn tọ́lọ́ wọn gbà? tábà wo àwùjọ wa lónìí, níbo la aláàlí òun wà mọ́? aláàlí níbo ló wà mọ́? àmọ́ tẹ́lẹ̀ bá lè mọ gbìyànjú láti lè mọ jẹ aláàlí, àfáà yóò bá Ọlọ́run ọba mi dáadáa. nítorí pé gbogbo nǹkan tó ń jẹ sára ni, tí ń sára ní dín, tí gbogbo ẹ tóbi, tí gbogbo ẹ ń kán, tí gbogbo ẹ ń ṣe rẹ̀kẹ̀tẹ̀, àfáà tó bá kò láyé ìdí ní ọ̀jẹ̀ gbogbo ẹ̀. àmọ́ dáadáa tó bá ṣe, òun lọ́ọ́ bá pàdé níwájú Ọlọ́run ọba. ẹlẹ́ẹ̀kẹ́ni bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kanú bẹ́ẹ̀ wàlíbáṣù tẹ́kìwà, òun ni pé aṣọ tó bá mọ ọ̀kọ́ mọ jásọ bẹ̀rù Ọlọ́run. gbogbo ẹni yóò tó bá bẹ̀rù Ọlọ́run ọba, Ọlọ́run ní inna akramakum indallahi atqakum. àwọn tí wọ́n jẹ́ ẹni àpọ́nlé lọ́dọ̀ àwọ Ọlọ́run, òun làwọn tó bá bẹ̀rù Ọlọ́run. kìí ṣe gbogbo ẹni ohun tí ò yáwó yẹn ni pé kìí ṣe gbogbo ẹni ó ní mímọ̀ lè bẹ̀rù Ọlọ́run.
kìí sí gbogbo ẹni tí ó mọ̀ kẹ́kẹ́ ni ó fi bẹ̀rù Ọlọ́run. Gbogbo apáta sàwáwùn iná ẹ̀ la jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó Ọlọ́run ọba ló dá wa yàtọ̀ síra wa. Àmọ́ ohun tá a fi yàtọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ni pé ẹni ọba bẹ̀rù Ọlọ́run ọba. Márùn yẹn mẹ́rin yẹn ẹ̀dá gbọ́dọ̀ lọ ní dáadáa. Ẹlẹ́ẹ̀karùn bẹ́ẹ̀ òun náà ni wasiqatu billahi azza wa jalla fi kulli hal fi kulli awal. Ẹ̀dá gbọ́dọ̀ pa gbogbo ọkàn rẹ̀ papọ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ńjọ́ tó bá da Ọlọ́run ni, ńjọ́ tó bá kù Ọlọ́run ni, ńjọ́ tó bá dùn Ọlọ́run ni, ńjọ́ tó bá kẹ́ Ọlọ́run ni, ńjọ́ tó bá dé Ọlọ́run ọba ni. Bàbá fayélẹ̀ ọba Ọlọ́run ọba dáadáa. Gbogbo orun kẹta wí yìí ẹ jí ká lọ ṣiṣẹ́ lórí ẹ̀ nítorí pé gbogbo ohun tẹ́dá bá ṣe láyé àfáà ọláwọn màláìkà tí wọ́n tẹ̀lé kó wá o. Arákùnrin kan ọlọ́ọ̀bá aṣáájẹ̀dá Ànábì Muhammad ó ní òun fẹ́ mọ wùwà ǹgbà tó ń wù yìí òun fẹ́ mọ wù tó níbẹ̀ lòun ti ń rówó. Ànábì ní fiwà yílẹ̀ olóhùn ò lè filẹ̀ tóun bá filẹ̀ lónìí òsì òde lónìí. Ànábì lóhun tó wà bẹ́ẹ̀ pé tó bá fẹ́ wùwà mọ lọ síbi tójú ẹ̀dá kí òun lè tó ọ. Ọba ní àìmọye bí ní òun lè lọ tójú ẹ̀dá lè tóun. Àfà ọlọ́rọ̀ kọ̀rọ̀ ọlọ́nu gbọ́ ọlọ́gbẹ̀ ó wà bu ẹ̀ tí mọ́ wù. Nígbà tó dọ́dọ̀ Ànábì padà Ànábì ní báwo lóhun ta ní ọmọ ṣá olóhun ti wù wá ní ó ní sórí bí inú kòró tọ̀ wọ̀ níwà tọ́lọ́hun jọ wọ̀ ni. Látara bẹ́ẹ̀ ọ̀dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹjá lọ mójútó nǹkan márùn-ún yìí kí iṣẹ́ wa tá à ń ṣe kó lè jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Assalamu.